ẹ̀yin tiwa a kí dáadáa o ẹ kú dédé àsìkò yìí a tún ti balẹ̀ sórí ìkànnì ti Jugba Master Channel Ṣeun Agboola lórúkọ tèmi mo dúpẹ́ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń ṣe alátìlẹyìn fún iléeṣẹ́ wa ẹ jẹ́ n bẹ̀ ń lẹ́bẹ̀ kan ẹ̀bẹ̀ náà ni wípé ẹjọ́ èyí tẹ́ bá ṣe alábàápàdé channels wa lénìí tẹ́ ń wà ní ìgbà àkọ́kọ́ mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan ẹ̀bẹ̀ náà ń lọ pẹ̀lú àdúrà wípé inú yín ó dùn kálẹ̀ nǹkan ẹyọkan tẹ́ ẹ ṣe fún wa tínú wa ó fi dùn dáadáa ni wípé ọwọ́ yẹn ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ kàn bá wa fi subscribe ni ẹ̀yin náà mọ bó ṣe ń lọ ìyẹn làwa fẹ́ gbà lọ́wọ́ yín gẹ́gẹ́ bí kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ yín ò ní dìṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá wa fi ọwọ́ sí subscription yẹn àánú Ọlọ́run yóò máa dúró tì yín ẹ ṣé mo dúpẹ́ ẹ má jẹ́ ń gba àkókò yín níbi tá a bá dé yìí oríṣiríṣi ni àwa ènìyàn lórí social media gbogbo gbà làwa máa ń sọ pé ṣé rí social media ó ti di oríṣiríṣi àfi káyà fi ọgbọ́n ṣe ni láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ òṣèré ilẹ̀ wa Mobímpé tó jẹ́ ìyàwó Lateef Adédìméjì ní ìròyìn gbàgbóró kankan pé tó ọwọ́ ń sunkún lórí ẹ̀rọ ayélujára ibi tí mò ń bọ̀ rèé o gẹ́gẹ́ bí analysis táwa wà fún àwa ọ̀rọ̀ àwọn tó máa ń ṣiṣẹ́ yìí tí wọ́n máa kàn ń wò wípé lórí péèjì wa ẹ ti ẹ̀ jẹ́ káwọn èèyàn wò wá bóyá lẹ mọ̀ wípé àwọn ìròyìn àbáàdì àwọn topic tí ò bá ń tá a fẹ́ ṣe mu nítorí kérò lè wò wá mo máa ń sọ pé a fi ń ba péèjì wa jẹ́ ni a fi ń borúkọ ara wa jẹ́ ni bí tọ́pìkì wa bá tiẹ̀ wá súnmọ́ nǹkan tá à ń sọ ó sì dájú pé kó mọ̀ tiẹ̀ lọ ń bẹ̀ rárá ẹni ẹlẹ́ni ọmọbìnrin olóbìnrin tó ń gbádùn ọkọ ẹ̀ jẹ́jẹ́jẹ́ tá a dẹ̀ mọ̀ wípé tó ń béèrè fún Ọlọ́run máa ṣe fún ẹ̀dá kan ò lè ṣe Ọlọ́run jù wá lọ yìí tí wọ́n ń rà lọ́jà ni Ọlọ́run ló ń fún yẹn yìí tí ń rà lọ́jà gan Ọlọ́run ló ń fún yẹn lówó tó ń bless èèyàn tí yẹn fi ń rira àìmọye tó kówó dání gan tó lówó tí ò rí tó ń fẹ́ rà ṣe bí àánú Ọlọ́run ni gbogbo wa ń rí gbà kí ló dé tá a kàn máa ń ronú pé nítorí tiwa kádẹ̀ bá yọ ọmọlàkejì jẹ́ nítorí péèjì tiwa kó lè bá a lérò kádẹ̀ bá yọ ọmọlàkejì jẹ́ ọmọ tí ò sun ẹkún tó ń sun ẹkún lórí iṣẹ́ eré tó ń ṣe nínú fíìmù tó ń yà kò sun ẹkún torí pé ó ń wojú Olúwa fọmọ òun kọ́ lẹ́ni àkọ́kọ́ òun kọ́ ló wà láàrin òun kọ́ ló máa kẹ́yìn bó ti wọ Ọlọ́run ló ń ṣọlá kò dẹ̀ sí tẹ́nibọ̀dì rí ṣe sí àdúrà ló yẹ ká máa fi ràn lọ́wọ́ ìtì àtọ́ á fi ń palẹ́kún kì í ṣe pé ó sunkún nítorí pé ó ń wojú Olúwa eré tó ń ṣe lọ́wọ́ ẹ wá lọ gbé fọ́tò ẹ wá gbé káàkiri pé àwọn ẹbí ọkọ rẹ̀ wọ́n ti ń dà láàmú wọ́n ti ń yọ lẹ́nu kíni kan lè mímọ̀ o ṣe rí ọmọ òní kú mọ́ yín lọ́wọ́ ọlọ́mọ sọ wá di àgàn alẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló bí ọmọ 10 méje tí kankan ò sin gbogbo ẹ̀dá tó bá ń fẹ́ tó ń fojú Olúwa tó bá fi ń ṣe yẹ̀yẹ́ ní ọ̀nà kan tàbí èkejì torí pé kò yàtọ̀ sí pé ẹ fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀ẹ́dẹ̀ dá tó tàbí kẹ́ ẹ dá jùlọ ó wọ Ọlọ́run ló fún yín àfìbálẹ̀ ṣoyún ọmọ iye ọmọ kò sẹ́ni tó wù kó ṣẹ̀ṣẹ̀ máa sọ pé òun wojú Olúwa fọ́mọ bíi kó wọlé ọkọ kádùá ò gbà ni ó ń ṣẹlẹ̀ káàkiri ó tiẹ̀ wá pọ̀ níta ní ìsìn ṣé torí pé ó jẹ́ òṣèré lẹ fi rò wípé ó yẹ kẹ́ ẹ máa fi búlì nẹ̀ àwọn èèyàn burú gan o ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ̀ǹtì ló wà ń bẹ̀ ọkọ rẹ̀ ọ̀fẹ́ yàwó mi tó bá fẹ́ kí ló kàn yín ara tá a máa ń sọ leléyìí gbogbo àwa tá a run presentation lórí social media ẹ jẹ́ ká ní ìmọ̀ àti ẹ̀kọ́ ká dẹ̀ ní conscience kí nǹkan tá a ṣe kó lè bá Ọlọ́run nílé kì í ṣe tá a máa ṣe tá a máa gbowó ẹ̀ tá a máa dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ là ń dá látara ẹnìkan bí nǹkan kan bá wá sọmọ ẹlòmíì ẹni tó wúrú ìwà yìí kò ní mọ bí ó ti forí kòkòkúkò torí èpè tẹ́ lọ́mọbìnrin tó jẹ́ǹtù yẹn tó ṣẹ́ mọ̀ pé lórí àwọn tó ń fi ọmọ bú èpè yẹn máa ṣẹ lórí wọn ọmọdé burúkú ó ń bojú ẹ̀yìn ṣé ọjọ́ kan lolúwere ń pààyàn ni nígbà tí wàhálà bá dé bẹ́lòmíì ẹ mọ̀ káànú ẹ̀ ṣùgbọ́n bí tó ti forí kó wàhálà yẹn ẹ ní mọ̀
ẹ̀dùn ọkàn èèyàn kan ní pé òun wojú olúwa, àìsàn ò ṣe ibi tán lówó dé yẹn, ṣe fẹ́ sọ fún pé òun ò tí ì rí dókítà ni, ṣe fẹ́ sọ fún pé òun ò lo nǹkan tó yẹ kán lò ní, kò tí ì tásìkò lójú ọlọ́run, ṣẹ́yìn lẹ fẹ́ ṣe. Ẹ wá lọ gbé fọ́tò fídíò ibi tó yà tó ti ń sun ẹkún. Ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin fúnra ara yín tẹ́ ẹ fi ń ṣe yẹ̀yẹ́, ẹ̀yin sánni ẹkún lẹ̀ fúnra yín ni, kẹ́ ẹ ti bí ẹgbẹ̀rún ọmọ. Ẹni tó ń gbé àgàn tó ń gbé ọmọ ẹgbẹ́ ẹ̀ jó, ọmọ ẹgbẹ́ tó ń gbé jó, àgàn yẹn ojú ló ń rọ̀. Ṣówájẹ tí wọ́n fi ń bùyàn pé orí ẹ̀ fọ́, orí ẹ̀ ya, àbúrí ẹ̀ dàrú, ká tiẹ̀ gbà pé ẹ máa ń wí bẹ́ẹ̀. Ṣówájẹ nǹkan tó yẹ kán gbọ́, pàápàá jùlọ lórí àwọn tó ń ṣiṣẹ́ tó yẹ kó máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Ẹ̀ á ń búlé èèyàn, ẹ̀ ń sọ̀rọ̀ sí ẹ jẹ́ tètè lọ lóyún, ṣóyún jẹ́ búrẹ́dì ni. Bọ́lọ́run bá fẹ́ ṣe fún aṣẹ́wó hòtẹ́ẹ̀lì tó ti wọ gbogbo ọmọ ẹ̀ sí inú ṣáláńgá, tó bá padà lọ́kọ tó tún padà lórí ọkọ, ọwọ́ kan ló máa lóyún bí ẹlẹ́dẹ̀. Ṣé kádàrá kan náà lẹ́jọ́ gbé wáyé ni? Kí ló dé tó rò pé ìwọ ló dáa tẹ́ ìwọ tó dáa rárá yìí? Ìwọ tọ́lọ́run kàn wò tó ṣe láàánú, ẹ sì mọ forí kòkòkòkò lọ bá àwọn ọmọ tẹ́ ẹ bí, àwọn ọmọ tí ò mọ nǹkan kan, ẹ̀ka ìjẹ́ ká máa fa àwọn ọmọ, ká máa fi wọ́n ré, ká máa fi wọ́n ṣépè. Tó bá bẹ̀rẹ̀ sí ní ṣépè lórí àwọn ọmọ yín pẹ̀lú ẹ̀dùn ọkàn àti nǹkan tó wà nílẹ̀ ńbẹ̀ yẹn nínú ilé wọn, ṣé ẹ rò pé kò ní mú yín ni? Why? Ìtẹ́mi rí lórí ọ̀rọ̀ àwọn tó ń ṣe bẹ́ẹ̀, ẹni tí ò bá mọ Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀ o. Ẹni tí ò bá mọ pàtàkì Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n bọ́ sórí ẹ jẹ́ kí n mo bí pé Lateef Adédìméjì, ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ orí social media, ṣùgbọ́n àdúrà wa sọ́lọ̀ ni wípé láìpẹ́ láì jìnnà, torí pé kò sí bí Lateef Adédìméjì náà ṣe máa rántí irú àwọn tó ń sọ̀rọ̀ burúkú yìí síyàwó ẹ̀ tínú ẹ̀ máa dùn. Ọlá pé inú rẹ̀ ò dùn sí àwọn tó ń yẹ̀yẹ́ yín, inú ẹ̀ máa wá padà dùn àtìyàwó ẹ̀ kalẹ̀. Bínú ti àwọn tó wá ń yẹ̀yẹ́ yín nítorí tẹ̀ ń wá lọ́dọ̀ Ọlọ́run, bó bá wá dùn láàárọ̀ tí wọn ò bá jáwọ́ ń bẹ̀, kò ní dùn dálẹ̀ o. Ìgbẹ̀yìn yín ó máa dùn ju tiwọn lọ. Èmi ò rọ̀ yín pé kẹ́ ẹ má ṣe, ẹ máa ṣe èso. Tásìkò ẹ̀dá bá ti tó tí ẹ̀gún bá débi yé, ó ṣe tán tó máa yọ ni. Ẹ̀ ń rọ́lọ́run létí ni. Àdúrà mo bí pé àti ti Lateef Adédìméjì, àdúrà yín máa gbà. Prófẹ́ẹ̀tì kan ó máa ń ṣe revelation, mo máa ń rí lórí ẹ̀rọ ayélujára gan. Wọ́n máa ń rí vision. Ó kọ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú S, ìyẹn orúkọ wọn. Orúkọ kejì ó parí pẹ̀lú O. Ẹ̀ṣẹ́ àti sọ pé bóyá Adé wà ń bẹ̀. Kọ́lọ́run ṣẹ́gun fún gbogbo wa. Kì í wù mí kí n máa sọ nípa àwọn òjíṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ló mú òjíṣẹ́ rẹ̀, ó mẹni tó rán níṣẹ́, ó dẹ̀ mẹni tó ń jẹ, ó mẹni tó ń tẹ̀lé òun ní ìlànà tó ń fi sílẹ̀. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ nípa arákùnrin yìí ni pé mi ì fẹ́ sọ pé revelation wọn bí mi nínú. Ẹ má bínú, analysis ni o. Máa ń tà ń sọ yìí, ẹ má rí revelation tó dá sáwọn èèyàn. Nígbà Jésù wà láyé, when he was alive, during his life, during his reignate, kò bẹ́ nìkan kan nínú jẹ́. Lẹ́ni tí ẹ̀ ń tẹ̀lé, tá ń tẹ̀lé ní àwòkọ́ṣe. Mo rí pé gbogbo ibi tí Jésù bá wọ̀, bá a ṣe rí gbọ́, tá a rí kà, tá a sì lọ chọ́ọ̀chì díẹ̀, ó máa ń sọ ẹkún wọn dẹ̀rín ni. Ẹni tó ti fẹ́ kú, tó Jésù bá fi sọ fún pé ó kú lọ́la, á tó padà bá rí pé ṣùgbọ́n wàá fọjọ́ kún ọjọ́ ẹ̀. Ààrí bí Jésù ti sọ wípé ènìyàn náà ń pè lágùntàn àwọn olùtẹ̀lé tó ti bẹ́ẹ̀ nìkankan nínú jẹ́ nínú wọn.
bíi kó yàrá ó dìde kó rìn, bíi kí ó sọ òkú dà láàyè, gbogbo ń tà rí nìyẹn. Ṣùgbọ́n àwọn wòlíì sìn ọ̀pọ̀lọpọ̀ wọn, mi ní gbogbo wọn o, àwọn nǹkan tó ń rí máa ń bà mí lẹ́rù, bíi kán rí ikú sáwọn òṣèré. Ṣóṣèré nìkan ló wà láyé ni? Ẹ má jẹ́ ń tàn yín o, ta ni ò ní kú? Ṣé dókítà kì í kú ni? Nítorí pé wọn ò mọ̀ wọ́n. Ẹ sì mọ̀ pé bó ṣèré kan bá wá ṣọ́ọ̀ṣì yín bíi pé ẹ fẹ́ fi tajà ni, torí pé ẹ ti rí bí fíṣàn yẹn ń sìn, bó ṣèré kan bá ti wá mákẹ́ẹ̀tì dé. Mi ò sọ gbogbo ṣọ́ọ̀ṣì o, tẹni tí mò ń sọ yìí ni o. Nítorí pé bẹ́ẹ̀ bá ríran ikú sí èèyàn, wọ́n sọ wípé òṣèré kan máa kú, òṣèré yẹn lórúkọ gan-an. Ìgbà wo ni? Ṣé dókítà ò kú? Olóṣèlú ò kú? Èwo lẹ̀rù tẹ́ ń dábàá wọn ẹni ẹlẹ́ni? Ta ló máa wáyé tí ò ní kú? Àwáyé kú ò sí láyé mọ́. Ẹ má jà wá gọlíwù débi pé ẹnìkan Ọlọ́run fi hàn pé èèyàn kan máa kú níbì kan, olóṣèlú kan máa kú, ọba kan máa kú, kan wá rọ́ wá torí pé wọn ò mẹ́ni tó máa kú nú wọn. Ṣé wíwá síbẹ̀ yẹn stọ́ọ̀pù kú wọn básìkò bá tó? Agbádá tó ní kálukú dání, ọjọ́ ikú ẹ̀ ni ó gbé wọ̀, pátí tiẹ̀ dé nìyẹn. Béèyàn bá dé bọ́ sọ̀bù tí ó máa bọ́lẹ̀. Tẹ bá rírú àwọn nǹkan báyìí, nínú kẹ́ ẹ máa fi àdúrà tí ẹ máa sọ pé ẹ rí nǹkan báyìí o, ṣùgbọ́n ẹ ti gbàdúrà. Ẹ kàn máa sọ bí pé ń dẹ́rùbà àwọn yẹn tó wá fẹ́ sọ, ẹ pè wọ́n, ẹ pè olórí wọn, ẹ pẹgbẹ́ wọn, ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì bí ẹni tó ń wá viewers, nítorí pé ń wá viewers. Èmi ò nígbàgbọ́ pé èèyàn kan máa wà láyé tí ò ní kú sá. Ẹ̀yin ò tí ì rẹ ní babaláwo tí ń lọ jáwé iná tó fẹ́ fi ṣèkà fún yàn tí ò débẹ̀ tó fi kú. Ẹ bá wa dínkù ẹ̀yin wòlíì tẹ́ máa ń rí ẹnìkan ó kú, òṣèré kan ó kú, pàápàá jùlọ tàwọn òṣèré, kò sẹ́ni tí ò ní kú. Ẹ má kó yàn láyà jẹ́ mọ́. Bí kú bá dé kó ẹni tí kú ẹ̀ bá dé kó máa lọ. Kùmọ̀ tí kú ó fi pa mẹ̀kúnnù, ni ó fi polówó, ni ó fi pa ààrẹ, ni ó fi pa gómìnà. Wọn à lè yípọ̀tì kùmọ̀ ikú ọ̀tọ̀ fún ikú kó tó pa èèyàn ńlá. Èwo lẹ̀rù? Gbèsè ni. Ẹ̀yin tẹ́ ń jíṣẹ́ básìkò bá tó, ẹ máa lọ. Iṣẹ́ tẹ́ bá máa jẹ́ tẹ́ ẹ̀ ní solution. Bí babaláwo bá dífá kú fún yàn, á ní ṣùgbọ́n mo ewé àwo. Nígbà Jésù wà láyé, á lọ wẹ̀wẹ̀ odò, ẹ̀tẹ̀ rẹ̀ ó sì mọ́. Sọ̀rọ̀ generally wípé àfi tí ẹ̀yin òṣèré yìí, ẹni tó bá Ọlọ́run fi hàn yín débẹ̀ ni, ẹ ṣe nǹkan báyìí o, ẹ ṣètọrẹ àánú o, kí òṣèlú tó lórúkọ. Ṣé àgbàlagbà ò ní kú ni? Ikú ọmọdé ni kọ́lọ́ ọmọ jà rí. Bọ́mọdé bá dẹ̀ ṣe tá àti kú tọ́jọ́ kú ẹ̀ bá pé, ṣé láyé tá a wáyé tí àwọn èèyàn òrówó jẹun tí wọn òrówó róògùn, àwọn tó ń ṣàìsàn gan wọ́n kú sọ hospital rẹpẹtẹ tí wọn ń ṣòṣèré. Ṣèlú wa fararọ ni? Kí lẹ rò pé ó ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn? Depression, ìrònú, iṣẹ́ eré ò lọ síwájú dáadáa, àwọn tó ti rí ṣe ò rí ṣe mọ́, bó ṣe wà láàrin ìlú táwọn olówó ń padà di tálíkà, tí tálíkà ń dolòṣì. Àìmọye tó ti kú dànù. Ṣé nǹkan rẹ̀ ni? Ìwàásù ní kẹ́ wàásù. Ẹ sọ fún àwọn ìjọba bí ó ṣe máa ṣàánú aráàlú, tí ó máa ṣàánú mẹ̀kúnnù. Ẹ stop saying òṣèré kan máa kú. Mi ò fẹ́ràn kí n máa lo fídíò tó rófin YouTube púpọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, eléyìí ò dáa. Kí láǹfààní ìran tẹ́ ẹ rí solution, tẹ́ ẹ ní tó lè stop ẹ̀. Ó yẹ kí ẹ lágbára tó ń yí ibi padà sí rere láì tẹ̀ sọ síta. Nígbà táwa kéré táwa ń lọ church, wọ́n á ní ẹ kó àwọn ọmọ yín wá, ẹ wá ṣe ìwẹ̀ odò, ẹ wá ṣe gbá, ẹ wá ṣàwo. Gbogbo kí ni ẹ ti ń stop náà, nítorí wípé tó o bá gba Ọlọ́run gbọ́ nínú ọkàn ẹ, wàá yè. Kò sí ìlànà tó o gbà sin Ọlọ́run tó ò ní rójú rere Ọlọ́run tó o bá ti lẹ́rìí ọkàn. Tó o bá ti bá yọ ọmọ làkejì jẹ́, tiẹ̀ náà ò ní bàjẹ́. Ẹ jọ̀ọ́ sà,
ẹ má jẹ́ káwọn òṣèré di tẹ́ẹ̀mọ̀ jẹ́rù kúbà àbí tẹ́ẹ̀mọ̀ fi wọ́n tayín gbogbo ìgbà. Ẹ jẹ́ kó kúrò ń bẹ̀ sà. Ẹ má jẹ́rù kúbà wà mọ́. Ikú ò ní pẹ̀yìn náà, á dúró tì yín. Àwọn àgùntàn yín wọn ò ní sọnù lẹ́yìn yín. Ẹ má jẹ́ kágùntàn kankan sọnù nínú ẹgbẹ́ òṣèré. Ẹ stop ṣe bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá rí revelation sọ́lọ́hun fẹ́ niyẹn gangan hàn yín. Tó bá fi hàn yín ẹ pẹ́ niyẹn wá nọ́mbà ẹ̀. Tí ò bá fi hàn yín ajẹ́pọ́jọ́ okú onítọ̀hún ti pé already ni. Ọlọ́run kì í ṣoore àbọ̀. Ó ṣe jẹ́nu. Ẹ ṣé mo dúpẹ́. Ṣéun Agboola lórúkọ tèmi Chief Cook wọ́n nànú lè gé wa Aláròyé ará fìdí jagun ọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Mo nílò yín. Ọlọ́run gbọ́. Ẹ̀yin náà nílò Ọlọ́run. Bí ẹ ṣe ń subscribe yẹn Ọlọ́run á máa dá yín lò. Ẹ ṣé mo dúpẹ́. Pastor Skeleton Elele jùgbàmàṣà jùgbàjọ wò bí tó bá ti ń wẹ̀yìn kó mọ wo wájú kó wẹ̀gbẹ́ ọ̀tún kó wẹ̀gbẹ́ òsì wọn ò ní fi wá ṣètùtù orílẹ̀-èdè yìí. Àmín.